Kórè àfọ̀hún hallelujah ògo mà ní fún ọlọ́run lókè ọ̀run àlàáfíà kó bá gbogbo yín gbé o ẹ̀yin tẹ́ ẹ ti wọlé àtẹ̀yin tẹ́ ẹ tún bọ̀ lọ́nà a ó jọ pàdé láyọ̀ ògo yín ò ní wọlé mọ́mì máa ṣe ẹ máa láìkẹ́ máa lọ́ọ̀fù ẹ lọ́rọ̀ yìí ẹ já gbàdúrà ká tó máa lọ ní ọ̀rọ̀ wa torí pé gọ́ngọ́ aṣọ òkìkí akàn mo ní gọ́ngọ́ngọ́ òkìkí ti kàn ẹ̀mí mímọ́ máa jà fún wa gbogbo ojú á máa o orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù àpáta ìjìnlẹ̀ Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì agbẹ́yìnga ọkàn àwọn wòlíì atọ̀nà àwọn ajínrere agbẹ́yìnga gbọpẹ́ wa gbẹ̀yìn wa gbọpẹ́ wa gbẹ̀yìn wa alágbára bàbá gbọpẹ́ wa lówùrọ̀ yóò torí o kò ní fi wálẹ̀ fún ọ̀tá mú torí o máa dèdè àwọn ọ̀tá rú gbogbo ogun tó ń jẹ ẹnì kọ̀ọ̀kan lórí ìkànnì yìí tí wọ́n fi àkókò wọn lẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ sọ lẹ́nu ọ̀mẹ́ ẹ̀mẹ́mẹ́ máa tú ayé wọn ṣe ayé yín ò ní wà bákan náà ọfà lára mi ọfà lára rẹ ó yẹ gbiná dànù gbogbo alágbára tó dojú ogun kọ lórúkọ Jésù lọ borí wọn lọ́gbọ́ ogun tó dojú kọ ilẹ̀ Yorùbá ó yà borí wọn ẹ̀mí mọ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ tẹ̀ wọ́n rí ẹnikẹ́ni alágbára kágbára lówùrọ̀ yìí ẹ̀mí mọ́ sọmọ ìmọ̀ wọn dòfo jẹ́ ṣubú lójú ìjà bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí ẹ̀mí mọ́ máa bá wa lọ ẹgbà gbogbogbò ní ìbẹ̀rẹ̀ yìí àárín rẹ̀ títí dé òpin adá gbogbo ògo àti ọlá ibẹ̀ padà fún yín ẹ̀mí mímọ́ ẹgbà bẹ́ẹ̀ ni kó rí o orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ Jésù náà agbára wa àmín rẹ̀ dà àmín 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 lórúkọ Jésù. Mo kí gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú yálẹ́ta gbogbo àkókò tó wù kó máa wà àlàáfíà Ọlọ́run kó bá gbogbo yín gbé o mami pín ọ̀rọ̀ yìí síta ní tí màá kọ́kọ́ sọ ní wípé ṣẹ́rí tí Ọlọ́run bá ń jà fún ènìyàn kò dìgbà tí ènìyàn máa sọ pé Ọlọ́run ń jà fóun gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ń jà fún ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí Ọlọ́run sì ń fi àpẹẹrẹ hàn mo dẹ̀ máa sọ kinní kan pé bí iná bá ń jó lórí omi ẹni lọ kéru rẹ̀ wá ṣebí mo sọ fún yín pé kì í ṣọ̀rọ̀ ìgbéraga pé nígbà tó bá máa pé méje àrá sunshine ayé ò ní gbá yín wọlé ìdáwọ́lé yín ò ní sọnù ohun rere tẹ́ ń ṣe Ọlọ́run kó gbé yín ga adá ìkó lọ sí òní padà bàbá rí ọwọ́ kọ́wọ́ lórí àṣeyọrí yín ọwọ́ náà gbẹ̀dà kó gòyìn kó bú jáde you welcome sir God bless you. ní tí mo sọ rèé mo ní lẹ́yìn méje òkun méje mo ní gọ́ngọ́ àsọ mo ní lẹ́yìn òkun méje mo ní ìyanu àṣẹlẹ̀ mami ṣe rí ìyanu tó ṣẹlẹ̀ májèlé tápó lókun jẹ́ gbiná dànù gbogbo ohun tó bá wù kó wí iná sọ lórí omi o ìjọ wo ló pé méje ọjọ́ Sunday ni iná sọ lórí omi láàárọ̀ àná torí pé ó jẹ́ ọjọ́ ìṣẹ́gun àtútù bẹ̀rẹ̀ mẹ́ta mi ṣebí mo sọ fún ọ mo ní kó o mú ìrèké mú oyin kó o sọ sílẹ̀ ọjọ́ mẹ́rin ni o ìwọ náà wo Sunday Monday Tuesday Wednesday ó sì lè ṣe o má jẹ́ ó pẹ́ ó lóun fẹ́ fi èèrà bá àwọn aninilára wa jà májẹ̀mú rẹ̀ ò yí padà ó dé béèrè a ó sì fi fún yín ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ bá ń pín káàkiri tán sẹ́ǹdì ẹ̀ kiri iná jó lórí omi kò ṣẹlẹ̀ rí ṣé ẹ mọ̀ pé májèlé tán gbé wọ inú òkun lọ tán fi ń dèdè wa arúgbó ní olókun kì í sinmi ọ̀rọ̀ yín ọwọ́ òkun ò sinmi ọ̀rọ̀ yín ò gbọ́dọ̀ yéra yín ṣùgbọ́n ọ̀rọ̀ wa máa yéra wa báyìí àti bá májèlé ní àjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó dáwó tára iyọ̀ tára oyin tá a sì ra ṣúgà tá a mú adùn wọ ilẹ̀ Yorùbá tí Ọlọ́run fi iná kó
ogun náà jáde látẹ̀ni lọ, ogun tó ṣẹ́wọ̀ ayé rẹ lójijì, ìwọ tó rà mí ṣe lórúkọ Jésù, iná àìnídìí kò nù ún dànù, iná tí ò ṣe é pa ó yá kó nù ún dànù. bọ́lọ́run bá lè sọ̀kalẹ̀ onímájẹ̀mú rẹ̀ láàrin agbárúgbó omi tí iná ṣẹ́yọ, mo ti sọ fún yín pé gọ̀ǹgọ̀ aṣọ òkìkí akàn in the same place. Ibi tá a dẹ̀ lọ the last one tá a lọ dayọ̀ àti ẹ̀wọ̀n tá a kó lọ yẹn sí, ibẹ̀ ni náà yẹn dẹ̀ ti lọ sọ. Mami ẹ rí i pé májèlé tí wọ́n gbé wọbẹ̀ ọ̀run gbé jáde. Ibẹ̀ yẹn kọ́ mò ń lọ láàárọ̀ yìí, àmọ́ kì í sọ̀rọ̀ ìgbéraga. Mo ti sọ fún yín pé àṣẹ bẹ̀rẹ̀ ni. Mami Tóyìn, orí yín ò ní gbàbọ̀dé, ayé ò ní rí yín mú, gbogbo tẹ́ ẹ béèrè lọ́wọ́ okun ọ̀run á ṣe fún yín. Àwọn Mami Tóyìn wà ń bẹ̀, àwọn Mami Mọ́túndé, Adùnníbàdà, Adùnnídayọ̀, àmọ́ àti ní ọlá wọ́n gbárùkù tibẹ̀ yẹn, àwọn ará sunshine àwọn náà nìyẹn. Gọ́ngọ́ sọ mọ́mì, ẹni tọ́lọ́run pè yàtọ̀ sẹ́ni tó pera ẹ̀. Mo ní Ọlọ́run ká lọ òkú méje, mo ní gbogbo yín dẹ̀ máa rápẹ̀rẹ̀, èyí tó bá rò pé mò ń parọ́ mọ́ mi, tó bá jẹ́ irọ́ nípa tí mi ti sọ àsọtẹ́lẹ̀ yẹn lẹ̀, ẹ máa tó wáyé pé mi ti sọ lẹ̀, ẹ máa sọ yes. Torí mo ní gbogbo májèlé tá a gbé wọ òkun yẹn, wọ́n náà máa dá padà fáwọn oníṣẹ́ ibi, a máa fi iná jó iṣẹ́ ọwọ́ wọn. Ẹ lọ wo gbogbo program òkun. Ẹ já padà sórí ọ̀rọ̀ Tinubu. Kí ló ń jẹ́ swagger? Kí ló ń jẹ́ swagger? What is the meaning of swagger? Ṣé bá ti rí ṣéǹjì? Ọlálérè David wàhálà ànúgbà ó náà nìyẹn. You said it, sir. God bless you. Èèyàn mẹ́ta kó jẹ́rìí sí ọ̀rọ̀ yẹn. God bless you, welcome sir, God bless you, Ọlálérè. Kí ló ń jẹ́ swagger? What is the meaning of swagger? Ṣé kò ti mọ̀ pé swagger wọ́n máa swagger ń wọ inú very grand báyìí? Ayé fake Buhari agbọ́ next level change la pariwo títí kò sí change kankan. Àtúbọ̀ sí next level, gbogbo ogun Fúlàní ajínigbé wọlé, wèrè ayírádà òpònú tún ní swagger. Ibo lẹ̀ ń swagger lọ? Wọ́n ń lọ sórí rédíò káàkiri, ṣùgbọ́n àwọn rédíò pírísẹ́ńtà, àwọn rédíò gbogbo wọn ò lè gba Yorùbá Nation lọ́wọ́ wa láti advertisement yẹ, ṣùgbọ́n wọ́n lè gba swagger. Kí ló ń jẹ́ swagger? Ìyá Ondo, God bless you. Ẹ rà àánú gbà, ẹ ti rí pé àwọn tí ń jẹ́rìí sí. Àní iná máa jó sí ọwọ́ wọn, iná máa sọ. Mo dẹ̀ ní tí iná bá jó lórí omi, ẹ béèrè lọ́wọ́ mi kí lọ kẹ́rù rẹ̀ wá. Àìmọye ọ̀dọ̀ pé ṣé iná lè jó lórí omi ni? Àìmọye àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀. Mo sọ fún ẹ lánàá pé Matthew 7:7. Mo sọ fún ẹ ní ìrọ̀lẹ́ lánàá pé Ọlọ́run mi á wí bẹ́ẹ̀ ni mo ṣe lọ play orin Tọ́pẹ́ Ìgbẹ́kẹ̀lé àbí Ìgbẹ́kẹ̀lé, Esther Ìgbẹ́kẹ̀lé. Ṣé Ọlọ́run mi máa sọ nǹkan tó máa lóhùn sọ mọ́ ni? Ǹjẹ́ Ọlọ́run mi fẹ́ sọ pé òun ṣe nǹkan bá tó máa lóhùn ṣe bẹ́ẹ̀? Mo kà ń wo ọ̀pọ̀ èèyàn bó ṣe ń pè mí lánàá, thousands of people, ṣùgbọ́n ẹja jà fún Yorùbá Nation. It's not yes to praying. Kì í ṣá àdúrà lákùlà máa gbà sí. Daddy pray for me. Iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Daddy pray for me. Ẹ má fi yẹn yìn mí.
ẹ má fi yẹn rí mi bí wòlíì. Ọlọ́run mọ tí ń ṣe. Mo sọ fún ẹ lánàá pé when you say you love me, you love my word, you love my program, má tí ì love fún mi, má tí ì love fún program o. Ọ̀tọ̀ tá a bá jagun délẹ̀ lérí. But ask for prayer, I will pray for you. Ask for blessing, I will bless you. Èmi kọ́ ni mo ti sọ fún ẹ pé agbẹnusọ fún Ọlọ́run lèmi, ẹrú Ọlọ́run lèmi, because I'm not a righteous person to call myself a son of God. Jésù ni ọmọ Ọlọ́run. Banji Taiwo wàhálà ànúgbà Evangelist Victor, God bless you. Bẹ́ẹ̀ni wòlíì Ọlọ́run kì í sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀. Gbọ́ mi, swagger mo wà lórí swagger. What is meaning of swagger? Tinubu fẹ́ swagger wọlé playground. Ó ti ṣetán àti swagger wọlé. Kí ló ń jẹ́ swagger? Èdè tá ò gbọ́ rí. Níbo ló ti rí swagger? Kí ni wọ́n kó jọ tí wọ́n pè ní swagger? Òun náà nìyẹn. Olórí burúkú somebody. Àwọn gómìnà ilé wa wọn ò lẹ́nu mọ́. Òun ni federal government sọ pé ìyáláyà wọn ò tó bẹ́ẹ̀ kan stop pé kán má da ẹran nílẹ̀ wa. Tí ó tàn àbí ò tàn. À ń jáde àwa ń pariwo pa ògbà. Ẹran tí Akérédolú tó sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀. Ìwọ ló ṣẹ̀ wá fún wọn lésì. Adẹ̀wá ṣe rálì lákùrẹ́ olóòfọwọ́ sí Yorùbá Nation pé anybody lè ṣe bó ṣe wù ú. Yes. Ṣùgbọ́n ṣé ẹ ṣe mọ̀ pé àwa là ń jà fún yín báyìí? Ṣé ti rí pé ti ń grace? Ẹ̀yin gómìnà wọ̀nyí ṣé ẹ rí pé ti ń ya wèrè? Ṣé ẹ ti rí pé Yorùbá Nation ló ń ké yín lẹ́yìn? Ṣé ẹ ti rí pé àwa là ń fún yín lágbára? Ẹ ti ya wèrè. Torí pé federal government tẹ́ gbójúlé ẹni tẹ́ fẹ̀yìntì wọ́n já yín kulẹ̀ wọ́n sọ pé ẹ ti ya wèrè pé ọpọlọ yín ò pé ó yẹ ká kó yín lọ sakatiri ká lọ tọ́jú ọpọlọ yín pé ẹ ò gbọ́dọ̀ pàṣẹ pé ká má da màlúù ṣó tán àbí ò tán. ṣe wàá sọ pé kò sáyè nílẹ̀ wa àyè kékeré gan sí láti fún darandaran. ṣèbẹ́ tẹ́ ń tẹ̀lé nìyẹn ṣèbẹ́ sọ pé Fúlàní ẹ wá ń bí o ẹja bára wa sòtítọ́ ọ̀rọ̀ o. ṣebí àwọn ọba wa mo sọ fún yín lánàá àbí mi sọ fún yín mo ní àwọn náà ní màlúù mo láwọn ọba wa ló ní màlúù ṣebí mo sọ lánàá bí. tọ́mọdé bá gégi nígbó àwa wòlíì máa bí tó máa wó sí. mo sọ fún ìmúlẹ̀ wọ́n máa ṣẹlẹ́yà from beginning to the end and tí Ọlọ́run ò bá rán mi lọ tó tí òkun lọ ṣe méje ni mo bá parí méje yẹn kó o fi wọ́n ṣẹlẹ́yà yẹn irọ́ ni gbogbo tó tì sí kọ̀rọ̀ ogun ọ̀run máa tú torí mo gbàgbọ́ obìnrin kì í rọ́ṣọ́ tiẹ̀ láàárọ̀ kó tó tó ṣẹ́jú márùn-ún àtù ni àṣírí wọn máa tú. A máa dà wọ́n lé ebi wọ́n ní kán dà wọ́n lédèrú ni àwa dẹ̀ ti fìmọ̀ ṣọ̀kan báyìí àwa máa dà wọ́n lédèrú. Iná ti jó wọn lágbára ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́ wo ó tẹ́ ẹgbẹ́ wo lókun èmi bí ọdún ọmọ fún mi bàjẹ́ o. ẹ máa sáré àwa náà ń bọ̀ torí pé wọ́n ní àwọ̀ òkun àjọwọ́ bẹ́ẹ̀ ni ìyẹ̀yìn Fáráò èmi Mósè àjọwọ́nú òkun ni. Wọ́n Ọlọ́run sọ pé ata ìmọ́lẹ̀ síwájú Mósè àtàwọn ọmọ Ísírẹ́lì a sì fi òkùnkùn síwájú Tinubu àti àwọn ènìyàn rẹ̀. Wọ́n sọ Bíbélì sọ pé ẹsẹ̀ wọ́n sì ń yọ̀ wọ́n kì í sì lé wa bá. Ṣùgbọ́n nígbà tí àwọn jáde ó ní Mósè wo àwọn èèyàn wọ̀nyí mami nígbà táwa ti jáde èmi na ọ̀pá padà gẹ́gẹ́ bíi Mósè ẹ ó sì bá omi lọ ni. Gbogbo ẹnikẹ́ni ọkùnrin obìnrin ní ọmọdé ní àgbà tó bá ní ilẹ̀ Yorùbá ò ní ṣeéṣe yóò balẹ̀ lọ ni kò ní ṣojú ẹ̀mí ẹ̀ àmì ẹ bá mi tẹ àmì ẹ má wò mí ràn má mi wọ̀nyí. Títílayọ̀ olórí Àjàyí ẹ ò ní rí kú ọmọ Kẹ́hìndé Ahmed ẹ káàbọ̀ o God bless you. tèmítèmí wàá rògbòlù ẹ ṣí ẹ síta torí
nísìnyí àwọn èèyàn kì í láìka àti ṣí ọ̀rọ̀ mi lẹ fẹ́ máa gbọ́ bọ̀tẹ́ ò fẹ́ jẹ́ kẹ́lòmíì gbọ́. ọmọ ẹ̀mí ayé ò ní pa ẹ́ o ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ikú táyé fi rò ọ́ ká forí ara wọn gbé lórúkọ Jésù. ọmọ ẹ̀mí gbàdúrà sọ fún Ọlọ́run gbogbo ẹni ro kúrò mí o kó mọ rìn ṣó lọ́run. ọmọ ẹ̀mí ni mo bá wí o ẹni bá ro kúrò mí o kó mọ rìn ṣó lọ́run. Saidi Rashidat Rashidi wàhálà ànúgbà ògo rẹ̀ á fọhùn. ayé iyọ̀ àbí oníwàrà wàhálà ànúgbà glory child ògo rẹ̀ á fọhùn. àríyọ̀bùsí yìí ògo rẹ̀ á fọhùn. ọmọ ẹ̀mí ò ní kúkọ̀ ìsíkẹ́lì Jeremiah lórúkọ Jésù ẹ ò ní sọnù. ọmọlára rájí ògo yín á fọhùn. Mami Mátúndé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta mi tí rí yín. God bless you àti Búkì Ọlọ́run kó ràn yín lọ́wọ́ o. mo kí yín o àǹtí Ọlá mi tí rí yín. Adùnnídayọ̀ mi tí rí yín. Adùnníbàdà mi tí rí yín. God bless you. ṣé o sì ń kan bùrá Emmanuel bùrá Fẹ́mi bàbá Abraham ẹ̀ máa kọ́ ọjọ́ mẹ́ta mi tí rí yín. Adùnnídayọ̀ you welcome. God bless you. Just mention your name right now. You are welcome to the platform. Ìyábọ̀dé Fágbóǹgbé ògòrè àfọ̀hún ẹ káàbọ̀ ẹ máa bá mi dá lọ́ọ̀fù yẹn bọ́lẹ̀ ẹ máa bá mi pín Ọláòdùs mami ẹ kọjọ́ mẹ́ta. God bless you. You welcome to the platform. gọ́ngọ́ ti sọ kí ló ń jẹ́ swagger. Tinubu gbúdọ̀ swagger wọ Berry Grand. àwọn gómìnà yín wọn ò lẹ́nu báyìí. ẹ wo wèrè tó sọ pé òun adviser tó fake Buhari ó wá ń pàṣẹ òṣèlè yín lọ́wọ́. àwọn adájọ́ ilẹ̀ location 419 wa ń sọ wípé tí àwọn house state bá ti sọ pé ìtàn fẹ́rẹ̀ gómìnà náà ṣe lórí ìlú ẹ̀ ẹ̀gbọ́n. ṣé gómìnà ò láṣẹ lórí ìlú ẹ̀ tẹ́ ń sọ rádaràdà tẹ́lẹ̀ ni? tó bá jẹ́ pé àyàrí fún yín ṣé ẹ̀ ti tọwọ́ bọ̀wé ni? ẹ ò lè dáṣẹ pa. mo ti sọ fún yín àwa lẹ máa padà wá bá bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè. ilé làpò tí ń jókòó dèbí ẹ̀yìn dìdí ń gbé ẹ máa padà sẹ́yìn ni. ẹ bá sì ń rí yín ní aṣíwájú tẹ́lẹ̀ à ń rí yín níwájú ṣùgbọ́n ẹ máa padà sẹ́yìn torí pé gbogbo ohun tí ọkọ̀ bá kọjú sí títì gbogbo ohun tí ń wẹ níwájú rẹ̀ ní padà sẹ́yìn. bẹ́ẹ̀ ni ẹ máa padà sẹ́yìn ni torí ẹ ti gbàgbé pé a yàn yín sórí ipò ni ẹ dẹ̀ máa kú ọmọ ẹ. abẹ́ẹ̀ ní dáráàlú kí lẹ fẹ́ fojú jọ ojú àwa kojú ètè àwa dà dẹ̀rẹ̀ àwa rí kò ń gbà ẹ ó kábùkù ẹ ń jẹ̀yà ẹ ń jẹ̀wé yá lọ́wọ́ tó ẹ wà yìí. àsìkò ti yá báyìí. No retreat, no surrender. Twice a day màá máa nà yín lẹ́gba màá máa sọ̀rọ̀ sí ìyálà ìyá ìpọ̀n nípa gbá yín. Wàsíù wọ́n bí o. mo sọ fún yín lánàá pé ìpín apíntajà báwo ló ti kan ti lè máa mú ká lè máa gbogbo Wàsíù kó máa pàṣẹ lẹ́kọ̀ọ́. ṣé ẹ̀ tí ń gbọ́n tó ń lọ ni? Wàsíù sọ pé wọ́n fún un ní slot. ọmọ ẹ̀ ń ṣèjọba lẹ́kọ̀ọ́ yìí ọmọ Wàsíù. àwọn lọ́balọ́ba Èkó àwọn ni wọ́n wá fún Wàsíù ní ó náà fún un ní slot. kánsẹ́lọ̀ 6 ó lọ fa èèyàn from nowhere èèyàn 6 Wàsíù alágbe lásán ẹ̀yin lè gọ́ṣọ̀ ẹ̀dẹ̀ lajúlẹ̀. abájọ tí ò lè fi kọrin pé ẹ jẹ́ kí bàbá ó ṣíwọ́. à ń bá wílọ̀tọ̀ ọba lówì he keep silent but ó yẹ wá máa bínú báyìí. ó wá ń pàṣẹ ọba Elégùṣì òun náà ní tiẹ̀ oníkàtẹ́ òun náà ní tiẹ̀ ọba Ìsọlọ̀ òun náà ní tiẹ̀ ẹ wá ń ṣe rádaràda ẹ wá máa tan àwọn èèyàn síwájú. mòye tán ra fọ́ọ̀mù
Every time I form, I will show you. INEC form, chairman. Every time I form. Àwọn swagger wọ́n fi owó olówó wọ́n fi ń gbà yìí. mo fẹ́ wá fọ́ọ̀mù yín jáde fún yín ni o kẹ́ ẹ lè rí fọ́ọ̀mù tó jẹ́ pé wọ́n ń ta kánsẹ́lò 30,000 kánsẹ́lò dẹ̀ máa ra fọ́ọ̀mù ní 500,000 ẹ wá ní wọ́n fún lówó kó lọ ṣe kọ́ńtrátì ẹjọ́ tí kò ní san gbèsè náà po tó yá tó fi ra fọ́ọ̀mù ni. ṣé kò ní lọ yáwó owó? What do you say? mo mẹ́yẹ pọ̀ lápò olópọ́nkò torí pé I just want to look for the evidence. Mo fẹ́ fi fọ́ọ̀mù yẹn wọ̀nyí ni o. Ibo mo kíìpù fọ́ọ̀mù sí. Mo ń bọ̀. Ṣé mo ti dá fọ́ọ̀mù yẹn? Ṣé ọmọ ìdílé ti fọ́ọ̀mù yẹn? Bóyá tí mi bá rí sí màá rí nírọ̀lẹ́ but mo máa play voice Wàsíù fún yín torí pé ọba tó bá jẹ tìlùtù arákùnrin yìí nígbàgbé ẹ èyí tó bá tún jẹ tìlù tòrò ara yóò fi gbogbo yín lẹ́mọ̀ ọba Kàbírù Adélàjà ọsọlọ ọfìsọlọ wọ́n ní ẹ̀yin àti Wàsíù Àyìndé wọ́n ní ẹjọ́ ń ṣe langbalangba ni. ẹ máa gbọ́ o. ọba Kàbírù Adélàjà ọba tó bá jẹ tìlù tú. ẹ lọ wo prógámù bàbá yìí. ẹ má yẹ kí Wàsíù Àyìndé kó tú ìlú kó tú mọ́ yín lórí. ẹ ti ń gbọ́. torí ó dà pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ tẹ́lẹ̀ pé ẹ tọ́ sí ọba ó dà pé ọ̀rọ̀ yẹn ti ń jọ mọ́tò tọ́. bẹ́ẹ̀ni. torí ẹ tó àṣẹ inú ilé yín ẹ tó pa rárá ọba Kàbírù Adélàjà wọ́n ní tí Wàsíù Àyìndé bá ń sọ̀rọ̀ wọ́n lè máa ń káwọ́ sẹ́yìn ni. ọba ìlú. wọ́n ní tí Wàsíù Àyìndé bá ń halẹ̀ wọ́n ní ẹ máa ń bẹ̀ ni. so ọ̀rọ̀ tí gbogbo àwọn aráàlú ń sọ pé ó dà pé ẹ tọ́ sí oyè yẹn pé Wàsíù Àyìndé àti Akeem Adésọpẹ́ lọ́ fi yín jẹ oyè ọ̀rọ̀ yẹn ti ń jọmọ́ òótọ́ torí ẹ tó àṣẹ inú ilé yín ẹ tó pa rárá. o ṣe jàre báyìí. ẹ tó àṣẹ inú ilé yín ẹ tó àṣẹ yẹn pa ìdí tí Wàsíù Àyìndé tó ṣe ń fi ọwọ́ lálẹ̀ léyìn lórí nínú ìlú yín ni. nẹ́tíwọ̀kì ni o ẹ má bínú o ẹ ti rí i pé nẹ́tíwọ̀kì location 419 kò dá. tẹ́ẹ̀rí kọ̀ọ̀kan ṣe tí wọ́n ní Wàsíù Àyìndé wọ́n ń fi ọwọ́ ọmọ ẹ̀yìn ẹ̀ ó ń fà sílẹ̀ láti jẹ chairman ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀ wọ́n ló tún yà wá báyìí nínú palace yín ẹ̀ tún lè sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ wọ́n ló ní kẹ́ dákẹ́ ẹ̀ wá jókòó ìgbà tó sọ fún mi irọ́ lèmi kọ́kọ́ pè wọ́n ní òun. kí ló dé mo ti ní ẹ má pa pè mí tí má ti ṣe program o ẹ má má pè mí o. ìyẹn ló tún wá múlẹ̀ sí pé dandandandan ó ń láti jẹ chairman léyìn ní orí ẹ̀yin ọba Kàbírù Adélàjà ẹ̀ẹ́dẹ̀ rí kankan ṣe sí ẹ̀ẹ́dẹ̀ rí kankan sọ sí
wọ́n lẹ wá ní kí àbúrò yín kó lọ fa ọwọ́ yẹn sókè ẹ̀ ń tọ àwọn aráàlú. ẹ jẹ́ rán yín létí nǹkan kan kábíyèsí kí lè sọ fún yín pé kò ń ṣerú táìmù yìí kò ń ṣerú sísìn yìí ló yẹ kí ẹ tún máa gbé ọwọ́ kọ́wọ́ torí ìlú ń gbóná ẹ̀jẹ̀ wà lójú àwọn ọmọ ọ̀dùn. kò ń ṣerú táìmù yìí ló yẹ kí ẹ máa gbé ọwọ́ kọ́wọ́ torí tó bá ya bu ẹ̀yìn náà kò síbi tẹ́lẹ̀ ságbà o. ṣùgbọ́n ìyẹn ní ẹjẹ́ rán ilé tí kejì ní pé Wasiu Ayinde tó ń fi ọwọ́ lálẹ̀ tó ní community òun ní ibẹ̀ yẹn ìgbà tó jẹun tó yó tán Ìjẹ̀bú ló lọ kọ́lé ẹ̀ sí o. bẹ́ẹ̀ ni ó lọ jẹ búrẹ́dì ó lọ ṣe ilé búrẹ́dì. Ìjẹ̀bú ni ó lọ fa ilé sí ẹni tó fà sí Ìjẹ̀bú ìyẹn já sí wípé retirement home ẹ̀ nìyẹn ọjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ó máa sá lọ Ìjẹ̀bú. da ìlú rú tó dà mọ́ yín lórí tó da ìlú rú mọ́ yín lórí ó ń sá lọ sí Ìjẹ̀bú ni. so ìdí èyí Wasiu ò ní ẹni ipa tó kó kò dẹ̀ ní ohun tó lè kó ní ibẹ̀ yẹn torí tí ò bá sí nǹkan náà kí olórin ẹ lọ wò ó ní gbogbo àgbáyé àwọn tó ń kọrin wọn ń ṣe ẹni tó mọ̀wé wọn ń ṣe ẹni tí ó mọ̀wé wọn ń ṣe ẹni tó lè jẹ́ leader tó ń bímọ káàkiri ló wá fẹ́ control ìlú lójú di ẹ̀yìn ọba ẹ lọ wo dáadáa gbogbo ẹni tó bá ń kọrin àwọn tí wọn ò mọ̀wé ni ìdí tí wọ́n ṣe lọ ń kọrin nìyẹn àwọn tó ní low self esteem ó ti bá yẹ jù láwùjọ ló máa ń kọrin àwọn tó máa ń gbégbá orin nìyẹn. bá mi play audio yẹn. Wasiu Ayinde alágbe tí ò ní kankan lórí òun ló máa fi ọwọ́ lálẹ̀ fún yín wọn ló mú Báyọ̀ aláṣojú wọn ló mú wá ó impose yẹn léyìn ní orí. ẹ sọ fún MC Olúọmọ náà pé ìgbà ò lọ bí òréré o. ìgbà ò lọ bí òréré. ìgbà ò lọ bí òréré. wọ́n gbàgbé ni. torí wọ́n ní wọ́n fi MC tírẹ́tì àwọn aráàlú. kí MC lọ béèrè lọ́wọ́ àwọn tó kí oníbàdàn. ó gbàgbé ni. báyọ̀ kì í báyọ̀ kalẹ̀. bẹ́ẹ̀ ni. kó lọ béèrè pé àwọn má jìyà gbé dà. àwọn sákì má jìyà gbé. wọ́n ti sọnù. àwọn dà àwọn tájù mẹ́láńkì dà lẹ́nu. wọ́n ti lọ. àwọn Ajíbọ́lá yẹn tẹ̀bẹ̀ dà lẹ́nu. wọ́n ti kú. kí MC kó lọ mọ̀ pé agbára ò kì í bá èèyàn kalẹ̀ kódà má gbàgbé pé Wasiu Ayinde yìí àti kábíyèsí Elégùṣì ìyẹn kábíyèsí ti wà ní Ìkàtẹ́ ni wọ́n jọ ṣe tìrà fí Ọlọ́run wà pa o. bẹ́ẹ̀ni Tinubu Ọlọ́run wà máa fi tí ẹ̀ gbọ́ báyìí. tí wọ́n bá rí wọn pè ẹlòmíì kí MC kó lọ yára ẹ̀ ní brain kó yá ara ẹ̀ ní brain dáadáa torí àwọn Wasiu yìí alágbe ni wọ́n aṣẹ́wó ni wọ́n kọ̀ kí ọ̀sán di òru tí wọ́n bá rí ẹ wọ́n pè ẹlòmíì so kírú Wasiu wọ́n ní ó ha nínú ìlú. máa gbọ́ o. máa play recording ẹ̀ fún yín. ó ṣe jàre. bọ̀ tó pọ̀. tá a fẹ́ play wọn bá. ẹ bá gbọ́ wá sí lọ sọ̀rọ̀ yẹn. ọmọ mi jẹ́ kánsẹ́lọ̀ Bọ́lájí Lagos ẹ̀ka ló ti jẹ́ ìbísí community gbogbo mi ló ti jẹ́. nígbà tó tó àsìkò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí nígbà tó sọ fún mi wọ́n kó sọ́ni tẹ́lú báyìí nígbà tó kọ́ kí ní ti lọ fún ẹ̀mí fún community láti produce chairman láyé wọ́yé. Wọ́n yẹ kó para experience. Wọ́n yẹ kó ṣe jẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìwé nínú self-governance or self-gratification ìwúlò fẹ́. Èmi ń jàpọ̀ community, ọmọ yìí ń jàpọ̀ báyìí. Èmi ń jàpọ̀ community, ọmọ yìí ń jàpọ̀ ẹ̀ ọmọ yìí ń jàpọ̀ láwọn. Pé wọ́n yìí náà yìí tó jàpọ̀ ní wọ́n tí wọ́n ṣe nínú. Wọ́n yẹ kí ṣe ìfọ̀fọ̀ yìí. But Chairman Council of the Paris. Don't go serious. Keep it serious. If I can jump the chairmanship for you, sign comments. Tí o nípa, wọ́n ní ọmọ ẹ̀, wọ́n lè jọ kó as Chairman Council. Tí àwọn ọba ojúmọ́, wọ́n ní àwọn ọmọ ẹ̀, tí gbogbo wọn ní àwọn ọmọ níjà tí wọ́n ti ní. Wọ́n jókòó sórí àpèjẹ chairman self-governance. Ọ̀pọ̀ yìí kọ́ lé jáde lẹ́yìn tó fẹ́ lẹ́yìn sí lọ́wọ́ lẹ́yìn ọ̀lẹ́ pọ́bíṣì rẹ́pọ̀tì yẹn.
wọ́n bá bí iṣẹ́ èyí bá jókòó nígbà tó lò tí wọ́n fi ẹ̀fẹ́ kọ́mítì náà ẹ̀fẹ́ kọ́mítì ẹ̀mí fẹ́ sàṣà ìdáwọ́ àgbàdo tó bá bẹ̀rẹ̀ kí ni àwọn ṣe nígbà tí wọ́n ṣe yìí sí àkọ́wé fún ìdẹ́kù àwọn òṣèlú àmì ìfẹ́sẹ̀ lókè ẹni ti ṣe because community staff wà ní not in the church dádì nǹkan kan àwọn tán kan jẹ́ ti rí ìnáwó báyìí abẹ́gbọ́ mami fídíò ẹ̀ ló wà ń bí ìgbà tí Wàsíù lè máa bá ọba ló ń bá fà yẹn o ọba ìlú wọ́n jókòó wọ́n jọ fà á ẹ̀yin wá sọ pé wọ́n wá ń bọ̀ bá ẹ̀yin ẹlẹ́nu pẹ́kẹ́pẹ́kẹ́ dídìrín òpònú aláìlérò ẹ wá sọ wípé ẹ̀ ń bọ̀ bá tí Wàsíù dẹ̀ ń yẹ̀yẹ̀ ọba lórí ìjókòó ẹ̀ pé ẹ̀yin jókòó sórí àpèrè ń bí ẹgbẹ́ wa ìdá ẹ̀rọ lọ́kàn ẹ̀fọ́mọ yín síbẹ̀ ẹ̀ wá rọ ẹ̀ láfìsí mi. Ó kà lára ó dùn ó fẹ́ ké wèrè ara ẹ̀ wọ́n dáńgéèdì ẹ̀ ó fẹ́ ké ó ti dùn ó fẹ́ ké. mọ́mí ẹni bá ṣe ń yẹ̀yẹ́ ara wọn ẹ̀wọ̀n tán gbádé lórí o tẹ̀yìn pariwo kábíyèsí o ẹ̀lọ́lẹ́lẹ́ lẹ́yìn kan tẹ̀yìn náwó fún owó tìyín ẹ̀yìn tẹ̀ wà ń dà skora tó máa kìyìn ẹ̀ẹ́dẹ́gbọ̀n ọlọ́run ọba kò wà ní ìtẹ̀yìn di láéláé ẹ jẹ́ kí bàbá ẹ̀ tàn jẹ́ ẹ jẹ́ kí bàbá ẹ̀ tàn jẹ́ owó yín ni ẹ máa bẹ̀rẹ̀ àbúrò lè ṣe kìyìn a máa kìyìn mẹ́wàá mẹ́sàn-án gbogbo owó iṣẹ́ ọwọ́ ti yín ẹ páàkì ẹ kó fún òun àwa lọ jókòó a máa fọwọ́n bá ṣe yẹ̀yẹ́ àwa bọ́ta ẹni bá rọ́bà fín àwo owó àwo àṣẹ rọ́ ni àṣọ òun rọ́bà fín ní kọ̀rọ̀ ta ló gúnyán fún tó ní tọbẹ̀ òṣòro ókè ìyá rẹ ló gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro àbí. ó lọ́mọ ń jẹ kánsẹ́lọ̀ ní constituency mi kì í ṣe inú ìsọlọ̀. bẹ́ẹ̀ni adédáyọ̀ Dàmọ́lá Sẹ́ríkì Alani Ìtìjú tó kúrò ní ipò ambassador wà ń bẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dùn ipò kánsẹ́lọ̀ ó lè. mo pariwo olè lánàá dìdìrì kan ní kí ló dé tó ń bú wọn ẹ̀yin wà ń ta ẹ súnmọ́ bí ẹ wá gbọ́dọ̀ tó mo fẹ́ tọ́ ẹ̀yin wà ń ta mo fẹ́ jẹ kánsẹ́lọ̀ àdúgbò ẹja kóra wájọ a fẹ́ jẹ kánsẹ́lọ̀ ṣebí dìdì yẹn nìyẹn tó bá wà pẹ́pẹ́ sí eléṣèlú pẹ́pẹ́ jẹ́ kí Nàìjíríà dá ẹ kóra yín jọ ẹ lọ fìbò lé wọn ẹ lè fìbò lé wọn wọ́n ti mọ ìtọ́ fẹ́ yàn síbẹ̀ wọ́n ti mọ ara wọn ni wọ́n kì sí ìwọ kà ń ṣiṣẹ́ ni ìwọ kà ń pariwo bí ẹlẹ́pọ̀n kan tó ń tẹ̀lé wọn ṣúwágà ẹjọ́ máa wọnú náà ni o. kí ló ń jẹ́ ṣúwágà Tinubu for ṣúwágà 2023 ṣé ẹ̀ mà pọ̀ bìtúwárì ẹ̀ ló ń jẹ́ ṣúwágà ni ó máa tó gbé jáde ẹ máa rí ṣúwágà ẹjọ ẹ bá mi wá mínì fún ṣúwágà ẹ̀yin olóyìnbó ẹ wá mínì fún ṣúwágà mo ní ẹ má jẹ búrẹ́dì ẹlẹ búrẹ́dì lẹ ẹ jẹ èèyàn lọ sílé búrẹ́dì lẹ sáà mà pórí yín lẹ ti fi ń jẹ búrẹ́dì ń mì ni ẹ ń jẹ búrẹ́dì òfò omi òkú ẹ gbọ́ ni mo bèrè lọ́wọ́ yín ẹ gbọ́ gbà mo bèrè gàdígàdí omi òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló tì kí ni gàdí dé dọ́bẹ̀ kí náà jọ rò débẹ̀ ẹ̀yin màmá ẹ ṣe ń pẹ́ ẹ lọ jẹ búrẹ́dì ẹ má jẹ búrẹ́dì ìranù ẹ jáwọ́ ẹ kú omi ẹ jẹ́ kí APC nìkan máa pè kán máa kówó ìlú fún ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí ì pe Wàsíù ayé yín ò tí ì dáa
tẹ́ẹ̀ tí pé Wàsíù orí yín ò tí sunwọ̀n olówó Wàsíù máa jẹ inú owó mi owó góòdì wa òun náà kókókókó fún nífẹ̀ẹ́ ó kìkìkìkì àfìgbà tó lọ dóyàwó ọba ẹ kó sì dànù rádaràdà dẹ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá yìí gan o àsìkò sẹ́ńtúrì tiwa nǹkan kan o nǹkan kan o ok Adúnníráyọ̀ kí ló kọ kí ló jẹ́ swagger o. Swagger is a sack used to buy goods. Ó ní swagger ó fẹ́ fi swagger kó gbogbo ẹrù owó wa lọ ó ní swagger. Àríyànbùsí ó ní swagger is a sack used to buy goods. Abájọ òkè àwọn swagger báàgì ó fẹ́ fi kó lọ bag to báàgì o ẹ̀yin náà ẹ̀ wò kò rí kí lórúkọ tẹ́ ń pè Tinubu swagger jọ ṣé kí ni mo tẹ̀ fẹ́ pè gan kí lórúkọ tẹ́ máa ń pe irú àwọn àkọlé bẹ́ẹ̀ yẹn ná ẹ dákun ẹ ràn mí lọ singer bíi organ ṣọ́gàn lẹ́ ń pè èèyàn kan tó sọ pé new Lagos State mega city organ tí wọ́n mà ṣì dá tí ẹ̀ wá dé swagger are obvious bandits and someone cover balance. Òyìnbó yẹn ti tóbi jù jàre àyàṣàṣàn ó sáà mọ̀ pé mi lọ school òyìnbó tó ń sọ yẹn ti tóbi jù àwọn òyìnbó kẹ̀ǹdìkẹ̀ǹdì wọn yìí kí ló sọ náà egungun Tinubu bẹ́ẹ̀ ni egungun be careful okay swagger again come out will be too difficult for the and destroy yóò gbóyìnbó yìí okay Evangelist Victor daddy please read Isaiah 42 verse 40 okay ẹ jẹ́ rí díẹ̀ Adúnníráyọ̀ ṣé wọ́n ló fẹ́ ṣe kínní lẹ́ni máa lọ kóòtù ó bá kóòtù ti Evangelist ẹ jẹ́ píǹgì ẹ jẹ́ píǹgì ẹ̀ síta okay Isaiah 42 mo máa kúkú kà mo máa tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo máa kà síta. okay ìtumọ̀ swagger. ẹni ìmájì. ẹ jẹ́ àlọ́ wo swagger náà máa ti ìmájì dáàdì mi máa ti ìmájì ẹ jẹ́ àlọ́ wo swagger náà ẹ jẹ́ àwọ̀ swagger fọ Isaiah 42 ibẹ̀ náà ti rí àkáwọ̀ kan tó máa bá wọn bẹ̀ màkú sanda ní àkàpọ̀kọ̀ sẹ́ńdẹ́lì àmà ẹ̀mí mímọ́ ṣe o. ọ̀rọ̀ rí rẹpẹtẹ ẹ̀yin èèyàn mi swagger làwa o ayé swagger 2023 ayé Buhari ṣé bàbá ṣé swagger làwa báyìí Tinubu swagger okay Àríyànbùsí swagger means ọdẹ àwọn ọmọ ìta ọdẹ àwọn ọmọ ìta okay Adúnníráyọ̀ slogan thank you God bless you we love you jare madam slogan ni swagger ibẹ̀lẹ̀ pé jàre Isaiah 42 oh God oh my God mo ń bọ̀ àwọn tó fẹ́ sáré bá mi ṣí Bible sí tòsí mo máa rí sí ètò àárọ̀ yìí ó kà pa mí lẹ́rìn Isaiah 42 okay. What?
14 to 15 yes. ẹ dákun swagger rèé o swagger ní kí ènìyàn máa ṣe akọ odi swagger ní kí ènìyàn máa ṣe akọ odi wọ́n ní aláìní ni mo ti dákẹ́ mo sì ti gbé ẹ̀jẹ̀ mọ́ mo ti pa ara mi mọ́ra nísinsìnyí èmi ò ké bí obìnrin tí ń rọbí èmi ò pohùn ẹ̀mí èmi ò sì gbé ẹ̀mí lẹ́kan èmi ò sọ òkè ńlá di òkè kékèké òkè ńlá àti òkè kékèké di òfo èmi ó sì mú gbogbo ewébẹ̀ wọn gẹ́gẹ́ bí èmi sọ odi sísì di ìyàngbẹ ilẹ̀ èmi ó sì mú àbàtà gbẹ. sọmọ tó wà mẹ́ ìyẹn fún àwọn ọ̀tá àwọn èèyàn ńlá láwọn yẹn àwọn òkè ńlá láwọn yẹn wọ́n máa di kí ni o wọ́n máa dìyàn gbẹ́ ilẹ̀ ọrọ̀ wọn máa dilẹ̀ wọ́n á di aláìní kankan wọ́n á di èrò ẹ̀yìn ìyẹn fún Tinubu o àti àwọn èèyàn rẹ̀. Adúnídàyọ̀ kí ló kọ irin akọ lódòdìdí irin akọ lódòdìdí what is the meaning irin akọ lódòdìdí ṣé swagger náà ló jẹ́ irin akọ lódòdìdí. Okay, swagger means sack used to buy tomatoes, tronios and chemicals. ẹ wọ ẹ má yọ lẹ́yìn o ìmọ̀wé o mi ìmọ̀wé o creams mi ò mọ̀wé o ẹ dákun ẹ má bàtẹ ń jẹ́ o mo yéde yìnbó lónìí o èdè Yorùbá paraku odò Oǹdó ẹ̀hùn mi yìí o mo kọlà sọ́hùn o Tinubu àlàkà túmọ̀ yẹn kò yí o tí ò bá jẹ́ ẹni tó yá wèrè sákòókò yìí ló yẹ ká máa pariwo swagger kí ló ń jẹ́ swagger ó máa swagger wọnú náà ni o ókè olórin kan kọrin yẹn ta ló lórin tó kọ ẹ máa swagger mẹ́rin ókè ṣé Kọ́lìntì ló kọ. lódì that is wrong something yẹn nígbà tó bá ti bọ́ sódì lódì ṣé wọ́n ṣépè fún ni ẹ máa kówó jẹ lódì ẹ máa pààyàn lódì káyé yìí máa bàjẹ́ lọ lódì àbí. sáàgì tá a fi ra tòmátò náà swagger o ẹ má jiyàn o tó bá ti wà mí nìsí ẹni kò kọ́ o. ok sáàgì nìyẹn ó yàtọ̀ sí swagger mami ìta sọ ni pé èèyàn tó wò ṣùṣù tó lòun ò rí orúkọ sọ tó ní swagger ní ká ẹ lọ dìbò fún 2023 ṣé ẹ rí pé orí ẹ ti dàrú. táwọn kan wá kóra wọn jọ tán gborí rédíò lọ ẹ máa lọ swagger o ẹ máa swagger náà ni àṣàwẹ ọyà swagger ẹ súnmú sókè
ẹ̀fọ̀kùnlé mú swagger. Swagger means bad things. Lódì ò ń ṣe tó nọ́mọ̀. Èyí tó bọ́ sórí tó ti bọ́ sódì. Àjẹjù oúnjẹ òdì ni. Ọ̀rọ̀ sísọ nígbà míì òdì ló ń bọ́ sí. Ẹni tó ti ya wèrè òdì ni, tó ti ní tọ̀sì òdì ni ká ẹ̀ máa bọ́ sí. Gbogbo tó ń ṣe é sì ó ní kó bọ́ sódì. That means ọpọlọ ẹ̀ ti bọ́ sódì. Nígbà tó bá di pírẹ́sídẹ́ǹtì tó ní swagger ló ń gbé wọbẹ̀ tó ní ká máa pààyàn, ṣé kò ti sọ fún yín pé lódì ló ń fẹ́ ṣèjọba? Ó fẹ́ ṣèjọba lódì ká máa mọ Yorùbá ká máa jẹ̀yà in 20 years. Wọ́n gbọ́ mi, afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Àwọn bọ̀dá oníbúẹ́dì sọnù. Ẹ̀yin náà lọ compose swagger o. Èpè ló máa pa yín, èpè ní polè, ilẹ̀ dídẹ̀ ní pọ̀ rẹ́. Àwa ti digi eléèrà, ọmọdé kan kì í gbégi eléèrà délé. Ẹ mọ̀ ni Yorùbá ti nation ti digi eléèrà. Ẹ̀yin wá sọ pé tẹ́rí ti federal government ń sọ yẹn ó máa fìdí Yorùbá Nation múlẹ̀ ni o, torí pé àwa sọ pé àwa dáradára. Tó mọ̀ pé ìdílé Yorùbá ti múlẹ̀ ni. Gbẹ́gbẹ́ yẹ kì í rí olówó rẹ̀ bá sọ̀rọ̀, kàkà kó sọ̀rọ̀ ó dọ̀la ló máa sọ. Ọ̀rọ̀ yín ò ní yéra yín mọ́. Ìta gbéwúlẹ̀ sísàlẹ̀ òkun iná ti gbé jáde. Agbára tẹ́ gbé wọdò ogun ọ̀run ti fi iná gbé jáde. Àbẹ́ ẹ̀ tí ì rí náà mi ẹ̀ tí ì rí. Ta ni òṣà tí ì rí náà wọn ò tí ì ṣe ẹ̀dọ́dọ̀ ẹ̀. Ṣé wọn ò tí ì ṣe ẹ̀dọ́dọ̀ ẹ̀? Wọn ò tí ì ṣe ẹ̀dọ́dọ̀ ẹ̀ máa ṣó ẹ̀ fún yín sí. Pápá ń jó koríko òjò ẹ̀mí Ọlọ́run kò sì ládìjú. Kí mo kọ fún ẹ? Pápá ń jó koríko òjò ẹ̀mí Ọlọ́run tọ́ mo sì lọ ságìjú. Àwọn bàbá yìí ó ń ti omi ẹ̀wọ̀n yìí o. Ó mọ̀ ọ́n dàbí ẹ̀. Ó ti síta ni. Ìtàlẹ́ tó wà ayẹyẹ wọlé ní sí i. Ó lọ bàbá tó ń tó tẹ̀lé wọn. Ilé ìgbàlá tó mọ́ nínú mi èwe. Ilé ó bá gbà. Ọ̀tọ̀ tó ń gbọ́ lẹ́mí wá ara yẹn èmi ní sọ́kùn rẹ̀ ti fẹ́. A ti máa sọ pé mo máa ń gbé lóko èmi ò tẹ̀lé rí lọ. Ọjọ́ tí fọ́ọ̀sì ẹni ló fi ẹ̀ ṣe bá ṣe tó ń kó wọ́n ta yẹn. Ẹ bá rí rí. Ó ń kó wọ́n kó tẹ̀ ẹ́ ti fún ọ̀dọ̀ ṣe. Lọ́sọ̀ tí kò rò. Májèlé yín ló pọ̀ jáde. Ohun tẹ́ gbé wọbẹ̀. Mo sọ fún yín. Mo la máa pa májèlé náà jẹ. Kì í sọ̀rọ̀ ìgbéraga. Ìgbà bá lọ ní ìgbà méje ẹ̀rọ kó yìí sì ni. Ẹ̀rí bí mo ṣe kù bí egungun. Oya. Oya. Ibi tá a ti ṣe program gangan nìyẹn. Ẹ lọ wo gbogbo fídíò yẹn. Ibi tá a gbé last one lọ nìyẹn. Àwárí ni Ọlọ́run kí ni agbára alágbára gíga.
mami ẹ sọ fún Tinubu pé kékeré là ń rí yẹn o ṣebí mo sọ ń gbà yẹn fún yín tí gbogbo èèyàn gbé tí dára àbí dedicate play fún yín pé ó fẹ́ fi ọmọ 161 májèlé ẹ jẹ́ wá tulé mi agbára tí ò rí nígbà yẹn ṣe òun ló jẹ́ kó lọ gbé májèlé tó gbé lọ sí òkun gbogbo àwọn tó dẹ̀ gbé lọ mami gbogbo wọn náà máa àwọn 21 náà gbé lọ gbogbo wọn náà máa kú pátápátá láìkọyọkan mo tún jáde mo tún sọ mú ní àwọn wòlíì kan tá pé àwọn wòlíì tá à rí wọn rí wọn tún kóra wọn ó tún dé tí òkun wọn tún kó flag ìrìnsò ńbẹ wọn tún náà ẹlẹgàn ọlọtún. ṣeré kọ́ mami bàbá tó ń gbọ́ mi ṣeré kọ́ ilẹ̀ Yorùbá ní láti lọ èmi sọ fún yín lánàá pé a máa pò bíríkò padà ẹni adìyẹ a máa fi jólé wọn ò tí ì mà kankan o ẹ ṣí ọ̀rọ̀ síta mo ti ní ẹja lọ pọ̀ lọ́run tó ń fi iná dáhùn àdúrà igbe wa ò gbọdọ̀ lọ lásán tọ́lọ́run mú sọ fún yín ní ìtorí tí mo fẹ́ dà jáde sórí ìrìn àjò yìí ṣùgbọ́n torí àwọn tẹ́jẹ́ wọn sọnù lọ́lọ́run ké sí mi torí àwọn tó ń pọkọ wọn torí àwọn tó paya wọn torí àwọn arúgbó míì táwọn lè bímọ mọ́ táwọn dẹ̀ ti dìgẹ́ wọn ikú ọmọ náà dẹ̀ rí ikú ọmọ gbogbo ẹnikẹ́ni tó ní kí ilẹ̀ Yorùbá má lọ tó ń tako ilẹ̀ Yorùbá wọn máa rí ikú ọmọ ni. gọ̀ǹgọ̀ sọ òkìkí akàn mo ní ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tó máa yà yín lẹ́nu tí ò ṣẹlẹ̀ rí mọ́mí mi ìgbéraga o mi ìdúpẹ́lẹ́gẹ́ báyìí lọ tẹ́ ẹ bá rí mi ṣùgbọ́n tí mo bá lè máa gbààwẹ̀ tí mò ń febi panú tí mi ò ro ti ọmọ mi tí mi ì ro ti ẹbí mi mọ́ tí mi ì ráyè fúnlé mi mọ́ tí mò ń sáré kíjokíjo torí àwọn ènìyàn kí ìwọ àwọn ènìyàn wá jókòó tán wá ní ṣúàgà lọ́kàn mọ́mì àjọ máa wọnú bàtà kan náà agbára àkọ́kọ́ yín la bàjẹ́ yẹn o mọ́mì bọ́dún rìn torí pé ṣé ọ̀rọ̀ yẹn lórúkọ Jésù orí yín ò ní gbàbọ̀dì ogun ayé yín kó gbiná dànù ogun tó dìde sí yín kó gbiná dànù ọ̀run kó yà yín lẹ́nu àwọn ọmọ yín kan lọ ṣe rere gbogbo ibi tá bá tẹsẹ̀ bọ̀ látẹ̀ní lọ ọ̀nà kó ṣí fún wọn àmì rẹ̀ dà ṣàmì tó nítumọ̀ má ṣe ẹ̀ dá síta mami eléyìí ti kọjá kèrè mi ẹ lọ wo pass èmi a máa rán yín létí ẹ lọ wo gbogbo òkun mẹ́fẹ̀ẹ̀fà kẹ lọ wo bọ́n ṣe lọ́jọ́ òjò the last one tá a ń lọ alákọ̀ọ́kọ́ tá a lọ àwọn ọmọ mi tó yìnbọn sanwó mọ́tò wa àwọn ọmọ mi kan wà ní London wọ́n kà wò mí ṣùṣù wọn ò mà mí rí wọ́n dẹ̀ tún sanwó mọ́tò wa àwọn èèyàn náà sanwó mọ́tò wa débẹ̀ mami mọ́tò tá a gbé lọ ní last yìí òkòkò ló ti break down ó dẹ̀ knock engine yẹn knock síbẹ̀ wọn ò fẹ́ já débẹ̀ ó lẹ̀ ṣe rí wa lórí program mọ́tò tá a gbé kúrò lé tó sàn lúwẹ̀ tí ó sì kọ̀kọ́ tó ṣe kò ṣe overheating kò ṣe kankan kò sàn knock engine wọ́n ní gasket ló kọ́kọ́ bọ̀ kò dẹ̀ ṣe overheating kó àdédé kú ni wọ́n dẹ̀ start it gbàtí mẹkáníìkì máa débẹ̀ ta wò bẹ́ẹ̀ rí wáyà wọ́n ní mọ́tò ti bàjẹ́ wọ́n ní gasket omi jáde lẹ́yìn wọ́n ní omi ti miss kí ló dé kò ṣe overheating náà ṣùgbọ́n mo ní kàkà kíkú mọ́ àyà ní ṣe program àṣà tàtàtì onítàtì yẹn kò lè dúró dè wá torí ilẹ̀ ti ṣú ká tó débẹ̀ yẹn lọ́jọ́ yẹn mo sì sọ lánàá mo ní I will still going back láti pray fún gbogbo olùrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá àtàárọ̀ àti àárọ̀ kùtùkùtù mo ti gba gbogbo fọ́tò fídíò yẹn tó ti wà lọ́wọ́ mi káwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí pè mí tán ti sẹ́ǹdì ẹ̀ sí wọn dádì etí òkun tẹ́ ẹ lọ yẹn nìyẹn ibẹ̀ yẹn nìyẹn kí leléyìí kẹ́ ààrẹ lè rí iná òjò lórí omi mo ní májèlé tá a gbé wọ inú òkun mo sọ lọ́jọ́ the last one kó tó di pé tí mo ṣe of fídíò mo ní wọ́n gbé májèlé yẹn wọ́n lọ wọ inú òkun wọ́n wẹ odò lọ́bẹ̀ wọ́n gbé ọkọ̀ wọ́n lọ sáàrin gbede méjì
awọ ẹ̀mí sọ̀kalẹ̀ sódò ó lọ sórí ìta mẹ́ta inú òkun wọ́n lọ gbé fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló ní òkun òun ló ní ọ̀sà òun ló lágbára tó wà ń bẹ̀ ó ṣàwárí ẹ̀ bí ìkorò bá wọ mára mo sọ lọ́jọ́ yẹn lọ́wọ́ program yẹn òpùrọ̀ ọlọ́mọ alẹ́lẹ́rìí wà lọ́yọ̀ọ́ mo ní tí ìkorò bá wọ mára tí Samuel tí Èlíṣà bá débẹ̀ tó bá ní ẹ mú àwòkọ tó pọ̀ tó bá sọ̀rọ̀ ìkorò gbọ́dọ̀ jáde nílẹ̀ yìí àbọ̀dé gbọ́dọ̀ jáde nílẹ̀ Yorùbá. a ò wá ṣeré ń bí that's why I'm not talking anyhow ṣùgbọ́n mo ti sọ fún yín any blogger mo tún pè any blogger at all èmi ò ní ẹni má bu ẹni tẹ́ fẹ́ bú o ṣùgbọ́n tí ẹ bá tún gbọ́ kẹwàá gbẹ́nu òfò yín jáde ẹni èèyàn ẹsẹ̀ kìíní kan mami ìtẹ́nìyẹn máa sì láyé a máa fún lọ́wọ́ yìí gbogbo àwa wòlíì ti pẹnu pọ̀ a fẹ́ gbèjà ilẹ̀ yìí jà. We need to deal with ààrẹ yín a fẹ́ dì pẹ̀lú ẹ̀ báyìí a fẹ́ pe ọlọ́run tí dáhùn àdúrà lórí ẹ̀ a fẹ́ jẹ́ kó mọ̀ pé ọlọ́run wà lórí ilẹ̀ ayé mọ́ mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run sì wà síbẹ̀ ó sì ń gbọ́ àdúrà kì í ṣe pé máa mú 1000 sáré bọ̀ láṣẹ fẹ́ mọ̀ ọ́ I didn't need anybody's money. ti tẹ́lẹ̀ oge tó ge jẹ ṣùgbọ́n a máa jà fún ilẹ̀ yìí láti jẹ́ kó dìde. Some people tell me dáàdi ẹ kó group jọ ká máa ṣe Yorùbá Nation group mú ní mi ò ṣe. ẹ lè rí mi nínú àwọn group kankan mo yọra mi kúrò mẹ́ group kan bíi méjì kéré ni mo wà. Gbogbo ètò kù I find myself out of it. Torí pé mi ò jẹ́ kẹ́ ẹ fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ rẹ́ mi inú mi ò gbọ̀bọ̀ torí èyí tó bá ṣe wèrè ogun ọ̀run á lù ú bolẹ̀. mi ò tọrọ jẹ àgùntàn ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì ni iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. mo sọ iṣẹ́ tí mo ṣe fún yín lánàá ṣùgbọ́n Ọlọ́run bá rán mi pé kí jáde lọ mọ́ mi máa jáde lọ sí ayé láì bẹ̀rù Bíbélì ní ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tí a tún fi rán tí kò sì jẹ dédé àti ẹni tó tún fi kún ìpọ́njú ayé rẹ̀. Why are we be come out and be lying to someone? But Ọlọ́run pè mí ó ní kí n jáde lọ bí ọdún fún ọmọ fún mi dìde gbé àkéte rẹ iṣẹ́ ìránṣẹ́ tí mo rán ọ rèé láì bẹ̀rù láì ṣojo jáde lọ bá àwọn wèrè asínwín tí ẹ kójọ tí wọ́n ń dà yín láàmú mo ṣetán láti ṣèdájọ́ wọn. ìyẹn kẹ ta ni mami a gbọ́dọ̀ dá yẹn lóhùn bàbá wọn Gani Adams gangan ni kó jáde wá èmi ò lè dárúkọ ìyẹn kéré àtàwẹ́wẹ́ ti bo ẹgbẹ́ yẹn ti síbì kan ẹ tó bá ń dá yẹn lóhùn tó ń porúkọ ẹ ó fún ní páwà nìyẹn ẹ má kọ orúkọ ẹ síbí ẹ má kọ orúkọ ààrẹ Gani Adams ẹni kó bọ́ ọ̀tàká wọ ni tó ń fọlọ́run dáhùn àdúrà ṣèbó ní kí wọ́n fi ọwọ́ padà òun lójú ni ẹni kó jẹ́ kájọ wọnú ẹ̀ mami káwọ́ ohun tí kò sì sojújú orí ẹ̀ kó gbé sórí kó wá wo ohun tí oṣù sì máa fi òun pa
You from Ondo State, I'm from Ondo State. Ẹ jẹ́ àjọ face ara wa. I'm ready for you. In any circumstances. Ọlọ́run ṣe aláṣọ funfun ló ń lọ. Jẹ́ ká lọ kó kándù àti bàbẹ́là dìde. Ká kó òróró dìde. Ká gbé seven book of Sùúrù dìde. Ká gbé àpótí ẹ̀rí dìde. Tí ò bá ní kọjú ìjà sí Gani torí pé ó ti dalẹ̀. Ká wá wo oṣó ayé, ká wà jẹ ayé. Ẹ̀yin oṣó ẹ̀yin àjẹ́, kẹ́ wá wẹni tẹ́ ó tẹ̀lé. Kán wá lọ bẹ, kán lọ bu àdí, kán lọ bẹ́sù, kán lọ fọ́ọ̀dí lẹ́sù jẹ. Kán ní lágbájá ọmọ lágbájá bí ọdún ọmọ fún mi lóní kẹ́ ẹ wá fún èṣù jẹ o. Ká wá wò bóyá èṣù á dáhùn. Sórí fẹ́ kẹ́ ẹ mọ̀ pé if I didn't see a sign of God, tí mi ò bá rí ọwọ́ Ọlọ́run, àmì Ọlọ́run, mi ò ní sọ nǹkankan. If everybody, ibi tí ènìyàn bá ń lọ, tí thousands people bá ń lọ bí kan tó ń gbà wọ́n, tọ́lọ́run bá ní kí n má gbàbẹ̀, ibi tí ò gbà mí tó bá ní kí n lọ gba àwìgbà lọ gbàbẹ̀, torí kì í ṣe ènìyàn ni mò ń bá ṣe. Kì í ṣe ènìyàn ni mo ṣe kí ni. Tẹ́ bá pa mí, mami, ẹ ò lè dúró níwájú mi pé ẹ̀yin lẹ pa mí nàún. Bẹ́ẹ̀ bá rán Ṣàngó jáde tó bá sàn pa mí, ẹ ò lè bọ́ ọ̀tá pé ẹ̀yin lẹ rán Ṣàngó sí mi. Àwọn ìṣínwẹ́wẹ́, àwọn tí wọn ò tó kan tán pera wọn ní méjì, àwọn yẹn ò tó bẹ́ẹ̀. I want to shake them, baba. Tinubu ni mo fẹ́ shake. Atẹ́gùn láfẹ́ sí wèrè tó fẹ́ dànù yẹn. Ẹ lọ wo ọgbà gíyẹ́gíyẹ́ adìyẹ tí ń ṣàìsàn. Òkùnkùn tí ń bò ó ń wú gẹ́gẹ́gẹ́. Ẹ wo ọmọ 69 years. Ìyá tèmi is 93 years. Ó sì wà láyé. Ó sì ń lóko. Ìkọ́ kan kì í kọ́ ọmọ ejò lọ́nà. Àyúbọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu, ẹnìkan ò lè jí gbé. Mànàmáná tí sojú ọ̀run mànánì, ìjì ńlá bí ògbélé agbátágùn bí ògbátágùn agbéràwé, ìjì òní wọ̀lú kó má rí kan gbé. Kí lẹ fi pè? Mànàmáná ejò tí ń bẹ lórí orí ebèté dúkọ̀rúkọrú, kúkúndùkú tí ń bẹ ewé gàrúgàrú ni. Elédùmarè talẹ̀ wá ń kì. Ọ̀run ló jẹ́ bẹ́ẹ̀, ẹni tó láyé tó lọ́run. Atẹ́gùn ńlá ti fẹ́ lórí òkun, iná ṣẹ́yọ lórí omi akérú ẹ̀. Mo ní ẹ máa rí tẹ́ òrírí. Àkókò tiwa rèé, àná ní láti ṣe dáadáa. A fẹ́ gbàgbára lọ́wọ́ àwa alágbára tí fagbára ní alágbára lára. Àwọn àfipò ní ènìyàn lára, ìjọba fẹ́ bọ́ lọ́wọ́ wọn dànù. Ẹ kú ọmọ ẹ̀. Ẹ jẹ́ ká ṣe mí. Mo ti sọ fún yín lánàá. Mo láwọn kan wà nílẹ̀ tán àti ìdìde. Àwọn abígi sọ̀rọ̀ fún igi lábàrá kígi ó fọhùn. Ṣèbí iná ló sì jó lórí òkun tẹ́sí rí. Igi ńlá sẹ́náyọ láàrin ìlú tí gbogbo yín máa rí. Iná sẹ́yọ lágbèdè méjì ọ̀run tó máa jó wálẹ̀. Ìgbà yẹn náà máa mọ ibi tẹ́gbà. Everybody á sáré kìjokìjo. Jésù mi ò tí ì dé. Agbára ń gba lórí ètò yìí o. Yàgò Sátánì yàgò. Mo ní agbára mímí máa bẹ nílẹ̀ Yorùbá yìí o. Yàgò ẹ̀mí mímọ́ gun ọ̀run yàgò. Ẹ yàgò, ẹ jẹ́ aráyè lọ. Bẹ́ẹ̀ni, àkọ́bí Fẹlá 60 years. Tinubu 69 years. 9 years interval. Go and look the picture.
obìnrin ló dẹ̀ kọ́kọ́ ń dàgbà torí ọkùnrin ò kì í tètè darúgbó ẹ wo ọmọ 60 years ọmọ 69 years ṣe ló dàbí pé ó dàbí grandpa sí. What are you talking about? ṣé ìyẹn lẹ fẹ́ gbé sórí oyè ìyẹn ló fẹ́ ṣúàgà? ó di dandan kó fọ̀ páàrin ó tiẹ̀ ti ń fọ̀ páàrin already. ẹ lọ kọ́lẹ̀ stroke ń bọ̀ atẹ́gùn tá fẹ́ sí lọ́jọ́ sí ó máa padà sí stroke. ẹ tún fẹ́ gbé ọ́díò Tinubu sórí àga rẹ̀ ẹ̀yin Yorùbá náà fẹ́ gbé ọ́díò sórí àga bá ṣe bí Fúlàní ṣe gbé ọ́díò sórí àga ẹ̀yin náà tún practice ọ́díò. mi ò ṣiṣẹ́ fún olóṣèlú èyí lóṣèlú tó bá ní mò ń ṣiṣẹ́ fún ohun tí ò bá ti bọ́ ọ̀ta ogun ọ̀run ló máa pa tìrantìran. olóṣèlú tó bá ní mo gbowó lọ́wọ́ òun torí pé mò ń sọ̀rọ̀ tó ní mo gba wá náírà lọ́wọ́ òun pátì tó bá ní mo gbowó lọ́wọ́ òun ogun ọ̀run ló máa pa yín. àdàbí tí mo bá tọwọ́ gbowó olóṣèlú ló kù. àdàbí tẹ́nìkan bá pè mí nínú igbó mi pé bí ọdún jáde wá máa sọ̀rọ̀ káwa bá lè ráyè lọ òun nìkan ló kù. ṣùgbọ́n tí yóò bá sẹ́ni tó pè mí tó jẹ́ Ọlọ́run ló sọ pé bí ọdún dìde tó bá mi sọ̀rọ̀ láàrin ọjọ́ yẹn ní tó dẹ̀ sọ̀rọ̀ gbogbo nǹkan yìí fún mi tó ní dìde máa jáde lọ ibi tó ti ṣètò ìkólọ máa sọ̀rọ̀ yìí báyìí ni kò máa rìn títí di àárọ̀ tí mo wà yìí ó rẹ̀ mí gan but mo tún lo agbára torí pé Bíbélì sọ fún mi pé màá sáré kì yóò rẹ̀ mí màá rìn àárẹ̀ kì yóò mi màá fò bíìdì ó ní nínú ariwo àti ìlàkàkà rẹ ni mo máa fún ẹ ní okun àti agbára. Mami, I'm not using drug o mi ìgbà abẹ́rẹ́ o kọlọ́run bá mi bùkún fún àwọn èèyàn lánàá wọ́n bẹ̀rẹ̀ sí pé mi dáadé ohun ti rá ìgbà mélòó onítọ́nìkì tí n bá ṣí báyìí tọ́nìkì ló kún ní inú nọ́ọ̀sì méjì náà sẹ́ndì sí mi lánàá pé kó wá treat mi mo kà gba drug mo lo Panadol àti fẹ́ńsìkì ó tán àbí kílẹ̀ ń pè mo dẹ̀ sùn mo tún jí people are still expecting me àwọn tó pè mí láàárọ̀ yìí sìn wọ́n ní àdáàdì sẹ́ máa wá ṣe test òun yẹn ló tún pè mí test kí n nẹ̀ agbára ti dìde ta ló ń test kìnìún nínú igbó ta ló ń fẹ́rin ní injection ta ló ń fún ọlọgbàlúgbú omi ẹja nísàlẹ̀ odò ta ló ń tọ́jú wọn kì í bólókun ẹyẹ lórí ìtẹ́ dígídí lórobó ń yí gbọ́ mi dáadáa àwòyè náà ń wọ ọmọ inú omi tí mo bá ti mú mi má mi gbogbo ohun ara gbogbo ohun tí ọ̀tá dà ti dá sàn. tátẹ́gùn ayé bá ti fẹ́ sí mi Elédùmarè lónìí mànàmáná ìjì ńlá ni mi tẹ̀yẹ̀ kan ò lè gbé ó dijọ́ ẹ bá dìjì mú kẹ́ ẹ tẹ́rí mi mú o bàbá ńlá bàbá lukú yín ò tó bẹ́ẹ̀ ẹ lọ gbìyànjú ẹ ogun ọ̀run wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín tí ó ṣe yín tí ó nà yín tí ó ṣe yín báṣubàṣu gbọ́ ìwọ tó rà mí ṣe lórí ètò yìí mo ń lọ láàárọ̀ yìí mo sọ sáyé rẹ máa ṣàmì báyìí àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run sì ní ọ̀rọ̀ náà àdàbí tí mo bá ní àtọ́láàbọ̀ àforí kan àbí ohun tí mo forí balẹ̀ ẹ́ fún nìkan ṣùgbọ́n tó bá wá dé kò rí bẹ́ẹ̀ mo sọ tí mo dúró lórí àpáta tí kò ṣeé ṣí nídìí tí mo fẹ̀yìn tí àgbélébù mo wí sínú ayé rẹ gbogbo òkè ìṣòro rẹ lẹ́ni lórúkọ Jésù ogun ọ̀run sọ di pẹ̀tẹ́lẹ̀ wàá rọ́nà àbáyọ ogun ayé rẹ kílẹ̀ gbé mi ẹ̀yin yúùtì mo sọ̀rọ̀ àṣẹ jáde bẹ́ẹ̀ ṣe ń pinnu tí kankan gbé yín lọ́kàn agbára ìsọdi mímọ́ agbára téèyàn fi jagun àjàyí ó yẹ kó wọnú yín lọ bẹ́ẹ̀. No going back. Yoruba Nation now. What is the meaning of swagger? Kí ló ń jẹ́ swagger? Swagger tó máa gbé lọ sínú very grand. Èmi bí ọdún ni mo sọ bẹ́ẹ̀. We are ready for you right now. Bẹ́ẹ̀ yín ṣe ready àti campaign. Àwa náà ready àti destroy yín. ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó a fẹ́ gbára wa ẹni kò sí nǹkan kan mọ́ ẹ̀yin oṣó àjẹ́ mi ò bún yín o ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ bà tèèyàn jẹ́ ní London ẹ máa gbéra Nàìjíríà ẹ máa lọ bà tiẹ̀ jẹ́ ẹ lágbára láti fi bà ti Fúlàní jẹ́ nu gbó àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ ṣe padà lẹ́yìn Tinubu kó jẹ́ káráyè lọ́lẹ̀ Yorùbá ẹ padà lẹ́yìn àwọn ọba yádàràdà gbogbo igi tẹ́ ẹ fi ń ṣe mítì káàkiri nǹkan náà ti gé dànù yẹn sójú òwà tì yín àfi kẹ́ ẹ lẹ́fẹ́ bá àwọn adékúdéyẹ
àìmọye tó ń deku tó ń dológbò tó máa yí padà tó máa dèrè tó máa yí padà tó máa di kiri ẹ yí padà ẹ dèrè ẹ lọ ṣán Mákindé jẹ ẹ lọ ṣán Sanwó-Olú jẹ ẹ lọ ṣán Akérédolú ẹ lọ ṣán Fáṣẹlẹ̀ ẹ lọ ṣán Fáyẹmí ẹ lọ ṣán Oyin àbí Oyin kílẹ̀ ń pè ẹ ṣán gbogbo àwọn gómìnà ṣùgbọ́n ẹ ò lè wọ ọbẹ̀ kí ló wà mẹ́ta ẹ lè wọ gọ́vnà ọ́fíìsì ṣèbẹ́ ń yọ sí wa lóru tí mo bá tú ìdí ẹran tẹ́ ẹ dé lẹ̀ ẹ ṣe ń disappear àgbà ní ògiri jáde wá ẹ ṣe lọ disappear tẹ́ ń wá yẹn ẹ ṣe lọ bá Sanwó-Olú kẹ́ lọ disappear kó pa yín lọ́mọ ẹ ṣe jáde sí tuwo kẹ́ jáde sí Tinubu tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ń dà láàmú káàkiri àwọn iṣẹ́ tán ara yín tẹ̀ ń jẹ́ ẹ parapọ̀ o mo wí sí yín báyìí ẹ parapọ̀ torí pé má kó ìjọ wo ni má kó ò ní kú ṣé ńlá ni mo sọ ṣé Sunday Igboho nìkan ni ó ti jagun ọ̀dà kẹ́kẹ́ o ọjà kẹ́kẹ́ náà àwọn gbé lọ́fẹ́ lógun àwọn lẹ́kẹ́ kámẹ́rà dání o káyé sáàrí inú ó bá jókòó ìwọ náà bọ́ọ̀tà ṣèbí ó pín sí ẹ pera yẹn bọ́ọ̀tà ẹ lọ fèsì Fúlàní ṣèbí wákìlì lásán lẹ sì mú tán gba yín sátìmọ́lé ọ̀gá yín ní orí yín gbà síta yẹn. ọ̀gá yín ní orí yín gbà síta yẹn ẹ wá wíru ẹ wérù gbogbo ọmọ tán mú lẹ́yìn Sunday Igboho wọ́n gbọ́ pé wọ́n mú yàn lẹ́yìn Sunday Igboho wọ́n tilẹ̀ kù mọ́ síbi kan ni. a pọ̀ èèyàn kan kì í jà wá dé. ìmọ̀ràn mi sí yín rèé gbogbo ètò ẹ̀ mú wọn yẹn tẹ́ ẹ̀ fi wọ́n ṣe ṣó ẹ má mú wọn ṣe ṣó mọ́ kí ló dé tẹ́ ẹ̀ ń ṣàwáwí ṣó àwọn mẹ́ta èrè o kí ló dé ẹgbẹ́ sìmẹ́ǹtì ẹ fún yálàyà wọn mú ẹ rí i pé wọn ò ṣe ṣóò mọ́ tẹ́lẹ̀ gbogbo fídíò tẹ́ ń wò sí ayé àtijọ́ fídíò ni o àwọn Fúlàní ò ṣe fídíò wọn ń pa wá lójoojúmọ́ ni o wọ́n ń rèpù wa lójoojúmọ́ wọn ò ṣe fídíò mọ́ o ẹ̀yin wá ṣe fídíò ẹ mọ́ wọn yàn mẹ́ta ẹ kó wọn jáde ìgbà tó bá ṣe mú wákìlì náà nìyẹn tẹ́ ṣe bí ọ̀dẹ̀ kílẹ̀ kó wọn jáde fún. gàmàlẹ́wà ń bẹ̀ ẹ mọ́ tó yẹ ká ẹ fi ṣe kàn jẹ búrẹ́dì àtẹ̀wà. wọn náà ni awádìí ta ni pẹ́pẹ́. ẹ jẹ́ kọrin kan fún yín I need this cassette ta ló mẹni tó kọrin. ọkọ Nàìjíríà màrè lórí àgbà mi ta ni ó bá wa wà débùté ayọ̀ ṣé wàá mẹ́ ẹ̀yin màá mi orin 70 ni ọkọ Nàìjíríà màrè lójú àgbà mi ta ni ó ti ọkọ̀ yìí dé èbúté ayọ̀ a ò fẹ́ àwọn jẹgúdújẹrá mọ́ àwọn irọ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ń wá orúkọ bàbá tó kọ késẹ̀tì yẹn mo nídìí késẹ̀tì yẹn jọ seriously ṣé kí tó kọ́ lẹ́ẹ̀kan sí ọkọ̀ Nàìjíríà màrè lójú àgbà mi ta ni ó bá wa tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀ ọkọ̀ Nàìjíríà rèé lójú àgbà mi ẹ wo ìgbà tí bàbá yẹn ti kọrin yẹn ta ló fẹ́ tu ọkọ̀ náà dé èbúté ayọ̀ ṣé àwọn irọ́ láyé ló fẹ́ tì í débẹ̀ ẹ wọ bí irọ́ láyé nísìnyí tí ò bá sọ̀rọ̀ fún Buhari pé ojú yọbọ fẹ́ wá sọ̀rọ̀ kì kò lè wọbẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ wo irọ́ láyé tí Tinubu fà á lẹ̀ ó wá di pé òun wá lójú nígbà tó jẹ́ pé ó lè parọ́ kú láyé ẹ̀ ó múrọ́ lórí atẹ́gùn ni. Adunidayo kí ló kọ ayawe international
Ìjọba mi tún kọ́ dáadáa. Ṣé orúkọ késẹ̀tì yẹn nìyẹn? Ayé wa international. Wẹ́ màá pè yín tí màá ṣe tán màá lè gbọ́ orúkọ késẹ̀tì yẹn. Ṣé ta ni Adùnnídayọ̀ ṣé ìtajọ́ orúkọ késẹ̀tì yẹn nìyẹn? Àríyọ̀ Bùsáyọ̀ ok Báyọ̀ Adégbóyèga oh my God where's my pen where's ó jẹ́ kí n píngì. Ṣé òun ló kọ́ Ayọ̀ Báyọ̀ Adégbóyèga ọkọ̀ Nàìjíríà màre. Ọkọ̀ Nàìjíríà màre lójú àgbà mi. Ta ni ó ti ọkọ̀ yìí dé èbúté ayọ̀? Mami ọmọ kékeré mo wà nígbà yẹn mo sì wà ní yọ̀ǹ tí mo mọ késẹ̀tì yẹn. Késẹ̀tì yẹn mo ti ń wa látànà. Ayé wa. Ṣé táìtù késẹ̀tì yẹn nìyẹn? Ayé wa. Àríyọ̀ Bùsáyọ̀ ní Báyọ̀ Adégbóyèga wọ́n lòun ló kọ ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù. I'm coming ẹ jọ̀ọ́ mo ń bọ̀ màá wò tó bá jẹ́ lóòótọ́ ni màá mọ̀ sí i. màá play ẹ̀ sí I'm coming. Ọkọ̀ Nàìjíríà màrè lójú àgbà mi. Dani ó tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀. Ẹ ṣé jàre. That's why I love you. Mo máa play ẹ̀ sí tí ó bá jẹ́ pé òun ni ẹni tó ṣe nìyẹn. Adé Adégbóyèga mi tí rí orin yẹn o. Adùnnídayọ̀ kí ni táìtù tó pé ayé wa àbí? Nǹkan mo máa wá létà ẹjọ́ mi tí gẹ̀ẹ́tì ẹ̀ mo ní ìdí késẹ̀tì ẹjọ́ ẹ bá mi wá Ayé wa international ní orúkọ group bàbá tó kọrin yẹn ok Ayé wa international ok ìjẹ́ tún sáàsì fún yẹn. Ayé wa international.
òkè bàbá tó kọ amọ̀nà tètè máa bọ̀ o amọ̀nà tètè máa bọ̀ amọ̀nà tètè máa bọ̀ o amọ̀nà tètè máa bọ̀ ayé ń bàjẹ́ o amọ̀nà tètè òkè olókọ́ God bless you bàbá yẹn ló máa kọ́ màmí tí rí mo ṣe máa lọ Sátánì tó kọ Sátánì dẹ̀yìn lẹ́yìn mi. mo máa wá máa play láago mẹ́ta tá a fẹ́ ṣe program yẹn I will go and try for máa lọ wá a máa gbìyànjú mami bàbá ẹ má sùn bí Tinubu bá lè máa lọ gbé gbogbo swaga ẹ̀ káàkiri gbogbo swaga tó ń pera ẹ̀ ní swaga I didn't know meaning of swaga. Hello ma. Hello sir. Mo wà online máa pè é padà. Àánú Elédùmarè á bá gbogbo wa gbé ẹjẹ́ àgbàdo àká tó máa lọ. Ayérayé Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì á gbé ọ̀gá gbọ́pẹ́ wa. Ogun ọ̀run gba ẹ̀yìn wa ẹ gbọ́pẹ́ wa ẹ gba ẹ̀yìn wa ẹ gbọ́pẹ́ wa ẹ gba ẹ̀yìn wa ẹ gbọ́pẹ́ wa a dúpẹ́ o nítorí ẹ jà fún wa ẹ ò fẹ́ fi wá sílẹ̀ ẹ ń dèdè wọn rú ẹ jẹ́ kọ́rọ̀ wọn yẹra wọn Elédùmarè ọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ yẹra wọn látẹ̀mí lọ àwọn gómìnà wọ̀nyí àti àwọn olóṣèlú ọ̀jẹ̀lú ọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ yẹra wọn sọ ìjà kalẹ̀ sáàrin wọn ogun ọ̀run sọjà kalẹ̀ fi wọ́n rúgbó wọ́n dànù ẹ̀mí mímọ́ mo béèrè fún atẹ́gùn ìkọlù ni tí mú ní yọ lápá yọ lẹ́sẹ̀ látọ̀ lórí wọn sórí ẹ̀ tó kéré atẹ́gùn yóò dìde máa fẹ́lù wọn ó mà bá mi ṣàmì mo ní kó máa fẹ́lù wọn mo ní kó máa fẹ́lù wọn mo ní kó máa fẹ́lù wọn ó yá ẹ máa fọ́ lójú ẹ máa yarọ ẹ máa sọnù ogun ọ̀run dà kọlù wọn dànù ìbínú rẹ kó dìde ìbínú rẹ tó ti bẹ̀rẹ̀ lórí wọn ẹ̀mí máa fi wọ́n run wọn dànù kó tó di òpin ọdún yìí ẹ̀mí máa yọ wọ́n dànù bí ọwọ́ ó yá yọ wọ́n dànù ilẹ̀ pè wọ́n ilẹ̀ gbé wọ́n mì 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 ogun ayé tiẹ̀ ìwọ tó rẹ̀ àmì ṣe látẹ̀ni lọ ogun ọ̀run gbé mi èyí ní ọjọ́ àánú wákàtí àánú rẹ̀ ó yá lórí àánú gbà àdúrà go mẹ́ta yẹn lórúkọ Jésù ìpín rẹ̀ ò ní gbàbọ̀dé ó lé mi ó ṣàánú fún wọn tèmi ó ṣàánú fún àánú rẹ̀ kó dìde lórí àánú gbà àánú kó wọ ilé rẹ̀ lọ àánú kó wọ iṣẹ́ rẹ̀ àánú kó wọ òwò rẹ̀ àánú kó wọ ilé ìwọ rẹ̀ àánú kó wọ igi rẹ̀ gbogbo ibi tó bá dé ó ní ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọkọ lóko ìbùkún ni fún ọ̀pá àkàrà rẹ̀ ìbùkún ni fún ọkọ rẹ̀ ìbùkún ni fún ọmọ rẹ̀ ìbùkún ni fún ilé rẹ̀ ìbùkún ni fún àṣeyọrí rẹ̀ ìbùkún ni fún iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kí ìbùkún kó wọ bẹ́ẹ̀ kí àṣeyọrí kó wọ bẹ́ẹ̀ àṣeyọrí rẹ̀ kó bẹ̀rẹ̀ ògo rẹ̀ kó bẹ̀rẹ̀ tabarogun tó ń gbógun ti gbógun tọkọ èyí tó gbógun tèmi gbógun ti wọ láti ní lọ ilẹ̀ gbé mi níbi tí omi ń gbà jáde bí òlágùn lára rẹ̀ tó mú àìsàn jáde láti ní lọ ó yẹ gbẹ dànù orísun àìsàn lára ìwọ tó ń gbọ́ mi mo ní kó gbẹ dànù ọfà tá ti ta ọ ó yẹ ọfà náà kó jáde lára rẹ̀ ó yẹ kó jáde lára rẹ̀ mo béèrè fún ààbò ilẹ̀ Gósẹ́nì fún ilẹ̀ Yorùbá fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ fún gbogbo àwọn tó ń jàjàgbara ààbò Elédùmarè kó wà lórí yín ajínigbé ayé ajínigbé ọ̀run ò ní jínigbé ẹ mọ̀ ní rí kú ọmọ ẹ ní rí kú ọkọ ọwọ́ ayé ò ní tẹ̀yìn ọwọ́ sọ ò ní tẹ̀yìn ọwọ́ ayé òjò ò ní tẹ̀yìn ìmọ̀ òkùnkùn ìmọ̀ sọ lórí rẹ̀ lórí Sunday Igboho lórí Koiki lórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ó yẹ kó di asán mo ní 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 kó di asán Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì mo pàṣẹ ní lórúkọ Jésù ogun ọ̀run ó yẹ dìde ó yẹ rán ìmọ́lẹ̀ ẹ tàn ìmọ́lẹ̀ ẹ tàn ìmọ́lẹ̀ ẹ tàn ìmọ́lẹ̀ ẹ tàn ìmọ́lẹ̀ kẹrí àrùgbà àrùn kò dìde ògo kò dìde ògo kò dìde kẹ ṣe rere bẹ́ẹ̀ lẹ́mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ kò ní yí padà o Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Praise the living Jesus. Adá ògo àti ọlá padà fún Ọlọ́run nítorí òun ló ní Jésù náà agbára wa
olúwa mo júbà rẹ o orí mi rè o. God bless you. God bless you. Mo dúpẹ́ fún yín o. Ẹ ṣeun púpọ̀. Mami, a nílò megaphone gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá láti fi máa lọ sí ìletò sí ìletò. Ẹ̀rí bí mo ṣe ń pariwo tá a bá débẹ̀ ohun ni mo fi ń pariwo lórí mọ́tò ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ohun yẹn ti ní fault. Ṣùgbọ́n wọ́n ní kára megaphone yẹn dẹ̀ wọ́n díẹ̀ wọ́n ní 100,000 ni wọ́n ń tà á. Àwọn onídúdúdú ọlọ́rẹ̀ ara wọn èèyàn kan ti fún wa 10,000 lánàá nínú ẹ̀ ó ti kù 90 mọ́mí ìgbà mélòó ká lè gẹ̀ẹ́tì ẹ̀ kó tó di June 12 yẹn ká lè ti pariwo fún àwọn èèyàn báwọn náà ṣe ń campaign káwa náà campaign mọ́mí nígbà táwa bá àwọn èèyàn wá bá lẹ̀ wọ́n èmi àtàwọn èèyàn mi bá lè fara wa lẹ̀ láì béèrè ohunkóhun ní tí a béèrè ni pé a fẹ́ ra megaphone ṣájébù yẹn ká máa gbé sí orí mọ́tò ká lè máa fi sọ̀rọ̀ kí ohun yẹn má lọ ájù nítorí òun náà la máa fi sọ̀rọ̀ lórí social media òun náà la tún máa fi bọ́ tata máa fi lọ a nílò ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mí ẹnìkan ti fún wa 10,000 nínú ẹ̀ ó kù 90 ìwọ náà lè dá sí ó jẹ́ 1,000 tó jẹ́ 500 tó bá ti pé a máa rà ní ẹtí yẹkẹ ti mọ̀ mí mi ò ní kankan tá a fẹ́ fi ṣe nítorí ọlọ́run ọmọ jẹ̀mọ́ ni ẹ bá dẹ̀ ní ẹni tó ní láti lè gbé fún wa ká máa lò tá a bá dẹ̀ lò tó ká gbé padà ìtìsú ẹ̀ náà ni yóò dára fún gbogbo wa a dẹ̀ ní stíkà a ò fẹ́ máa lo pósítà wọ̀nyí wọ́n sọnù ni wọn ò tiẹ̀ jẹ́ ohun èlò mi ká máa gbà ká máa run báyìí ni a dẹ̀ sọnù ṣùgbọ́n stíkà ìta bá fún wọn wọn á lẹ̀ mọ́kadà wọn á lẹ̀ mọ́wájú ṣọ́ọ̀bù wọn á lẹ̀ káàkiri a lè kọ́nú mọ́ election kì í ṣe ní ẹnìkan kì í ṣe Yorùbá Nation nìkan tiwantiwa náà nìkan a lè kọ́ ní election yìí a lè kọ́ sí ajẹ́ méjì a ní ìdí eléyìí 6,000 ẹ̀yìn náà bóyá 3,000 copy ká lẹ̀ káàkiri ká máa lẹ̀ mọ́ àwọn mọ́tò àwọn ọmọrúwá a máa lẹ̀ wọ́n like sticker yìí than this ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa kọ́kọ́ ẹgbẹ́ tó lè ràn wá lọ́wọ́ a ní 6,000 copy kó tó di June 12 èyí tí a fẹ́ lọ campaign yẹn lórúkọ Jésù a ó jọ rí àánúgbà èyí tá a ní olákólọ sí ìlú Àkúrẹ́ wọ́n dùn gidi gan tẹ́ bá lọ ìlú Àkúrẹ́ lára wọn lọ́kadà wọn ẹ máa rí lóríṣiríṣi ẹ̀dẹ̀ rà àánúgbà o ayé ò ní parí lẹ́kùn o ayé ògo Ọlọ́run o ní ta nílò lákòókò nìyẹn a ní di sticker a dẹ̀ ní di megaphone oní rechargeable ńlá yẹn láti máa fi gbé sínú mọ́tò láti máa fi sọ̀rọ̀ lórúkọ Jésù a ó jọ rí àánú gbà owó ò ní tán lọ́wọ́ yín o ẹ ó ṣàṣeyọrí mami a ò béèrè owó kó lọ́wọ́ ẹnikẹ́ni ju pé kí a nílò ìrànlọ́wọ́. òkè táìtù ẹ̀ náà ní ìlú le koko òkè Báyọ̀ Adégbóyèga Tóyìn ẹ ṣé o ìlú le koko ẹ ṣé mari a máa wá ìlú le koko ẹ ṣé mọ̀ mo láìkì nǹkan tẹ́ kọ yẹn ẹ rí pé àwọn èèyàn mi wà pẹ̀lú mi tán gbọ́ mi ẹ ṣé mọ̀ ẹ ṣé inú mi dùn láti rí màá ṣàṣẹ kí n tó kúrò sìn ká lè rí àgbéyànjú ẹ̀ àtúrọ̀ ẹ̀. màá wá nísìnyí màá play ẹ̀ tó bá jó òní àárí God bless you mami àìrá ànúgbà mami àjọ a nílò àwọn kan yẹn. Okay, 1,000 copy sticker. 1,000 sticker is 7,000 naira. 6,000 naira, 5,000. But tó bá jẹ́ òun ló máa ṣe gbogbo ẹ̀, ó máa yọ sí 55, 1,000 copy. Sticker ni, sticker ẹ ti rí, sticker. Bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ gbọ́ kó pè wá lẹ́yìn ètò torí ojoojúmọ́ ni nǹkan wọ́n ń bíbẹ̀. Ojoojúmọ́ ló ń wọ́n. Ojoojúmọ́ ló ń wọ́n ẹ dẹ̀ jẹ́ ká mara wa tí a bá fẹ́ jáde fún rálì àwọn tó fẹ́ tẹ̀lé ọmọ ọba Abíọ́dún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ tètè kì í ṣe pé ká bọ́ta kán tán ká wá ní ọmọ ọba Abíọ́dún làwọn ń tẹ̀lé ẹ jẹ́ ká mara wa àwọn èèyàn tó bá fẹ́ tẹ̀lé mi tẹ́ ń wò mí tẹ́ fẹ́ tẹ̀lé gúrùpù mi jáde ẹ jẹ́ kí n mọ̀ yín ó ti ní ID card àtàwọn kọ̀ọ̀kan tí mò ń fún yín fún ìdánimọ̀ láti fi mọ̀ yín ó dẹ̀ ti ní torí pé kódà mo ṣe máa pe Koiki lénìí tó bá jẹ́ pé ó máa lè rí walkie talking fún wa láti fi sọ̀rọ̀
a nílò walkie talking láti fi sọ láti fi dára wa mọ̀ torí gbà tí ìlú Èkó ti mọ̀ pé ìlú Èkó máa ń lágbára púpọ̀. Ok, àmújọ Babátúndé ẹ pé ẹ háì mi lórí WhatsApp number yìí 081 37 081 a máa tẹ̀ sí tánsìn 081 Adúnídáyọ̀ tó wà ń bẹ̀ bá mi tẹ nọ́mbà yẹn kí n píǹgẹ̀ 081 37 05 25 82 WhatsApp number yìí 37 05 25 82 o nọ́mbà yẹn nìyẹn ẹ háì mí bẹ̀ dádì wa hello madam àǹtí mi Ọláàdé ẹ rógolò ayé ò ní pa yín lẹ́kùn o ẹ ní sọnù ìwé káàárọ̀ mọ́ àmújọ Babátúndé ẹ kọ́pì nọ́mbà yẹn kẹ háì wá lórí WhatsApp a máa fún yín ní account number wa àǹtí mi Ọláàdé mo máa káàárọ̀ mà àkó ojúmọ́ o ṣe ṣàlàáfíà mo bá wọn jíjí lorobo ń jí a kì í bólókùn ẹrẹ lórí ìtẹ́ o ìdìgbòrò ló ń jí mo fẹ́ wo Godwin Sunday long time God bless you ẹ mọ̀ kó ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà ni ẹ ra àánú gbà o ayé ò ní pa yín lẹ́kùn o mọ́mí Jọkẹ́ Bọ́dúnrìn ẹ pè mí ẹ dájọ sọ̀rọ̀ ẹ jẹ́ ń wo ìlú lé. Báyọ̀ Adégbóyèga ẹ jọ̀ọ́ ìlú lé yẹn láwẹ tí máa ṣe tán tẹ̀ máa ń lọ wà mi ì tí ì rí i rárá ó kọ ìlú lé. Dr. Victor Ọláìyá òun náà kọ ìlú lé. ẹ wo ìlú lé Àbáyọ̀